One of my uncles, old Baba, told me how the Chinese were penetrating the whole of the northern Nigeria and western Nigeria. Àwọn tó ń dúkòó àwọn blacksmith, àwọn Japanese báyìí tó ń dúkòó àwọn bàbá ọlọ́dẹ wa, àwọn blacksmith and goldsmith. Àṣẹ wọn wá gba gbogbo kí wọ́n yẹn ni. In the 50s and 60s, he said it. In fact, mo lọ sífẹ̀ mi ìyá yẹn. Because nǹkan tó ṣẹlẹ̀ làwọn sọ nípa friction. So and tẹ́bẹ́dẹ̀ wo research tẹ́bẹ́ wo bí nǹkan ṣe ń lọ ẹ béèrè pé kí ló dé táwọn òyìnbó create interest nínú culture wa nísìnyí náà kí ló ń gbà gbẹ̀ gan náà. How much? Exactly. So no fi develop ara wọn. If you know how much Europe is spending on Africa, the whole of the world, African studies, ó ti gbẹ̀gẹ̀dígẹ̀. They are learning so much about Africa. They are spending millions of dollars to learn about Africa. Such as ọ̀fẹ́lẹ́wà just lọ́wọ́ dá sí. Mélòó làwọn akọ́ ń pa tiwọn? Mélòó ní ìkọta làwọn rí lò? Kò dẹ̀ sí gbogbo ilé awo, gbogbo ilé ifá, gbogbo ilé Ògún, òyìnbó tó ń gbẹ̀ wáta. Sọmọjà was here for over almost 60 years. Ó jókòó síbẹ̀. Ṣé wọ́n ṣe lé ni? Ṣé wọ́n ọkàn wá jókòó? Kò gbọ́n. Ẹnìkan awo kan sọ lánàá nú àwọn ìkànnì kan pé òun bá ìyìnbó kan sí Spanish kan ló pè ní àbíkíní. Ó ní àwọn èdè tó ń pè àwọn ọ̀fọ̀ tó ń pè tó jẹ́ pé tí wọ́n fi máa ń mọ níjọ̀n tí wọ́n fi máa ń máa wo tòótọ́ pé ìyàwó ilé àwọn èdè tí wọ́n fi ń jókòó dìde tó pé bọ́ ọmọ báyìí ló ń pè wọ́n pé ó fi jọ́nà yẹn hàn wọ́n and the journal dated back by 1920 something àbíkíní pé bó ni wọ́n ti ṣe gbogbo. Alóyìnbó kan wá sí ọ̀dọ̀ mi ní sometimes 5-10 years ago ó wá láti Germany à ń pè ní Ubato. My God nígbà tó dénú oko tó bẹ̀rẹ̀ sí sọ ewé ọ̀gẹ̀dẹ̀gún ewé abirikolo ewé ìgbà wọ́n mo ní yé kò tún Nàìjíríà rí o. He was mentioning names of plants in Yoruba language he is a pharmacist. Ẹ wo ṣe ọgbọ́n náà dáa náà then you come to a strange land you learn new things kí lára fi ṣe náà ní bá máa kọ́ lọ àbí. Ṣùgbọ́n bá ẹ mọ̀ lọ́dún kan náà ń tara wa ní ọ̀pọ̀ náà ni ẹ mọ̀ ìgbà tó nígbà tẹ yí àwa tá wà ń di nǹkan tá à mójútó àwọn kan náà sàní òsà sàmúlò rẹ̀. It's not coordinated it's not organized. Ẹ̀ka àwọn èèyàn adébá tẹ̀fá wọ́n á gba odù wọ́n á gba ogbẹ́ wọ́n á gba ọ̀ṣun lọ ẹ̀yìnlẹ́mọ̀ ó ti sú mi very very bad thing but me and I be bleeding ẹ wo àwọn aláwa ẹja jókòó ẹja fún ọ ní conditions ẹja dá school sílẹ̀ pé kó tó di pé o tẹ̀fá wà á ti ṣe báyìí wà á sọ yẹn báyìí káṣí bẹ́ẹ̀ wọ́n ṣe ṣé àwọn oníṣègùn mọ́ àwọn àti bíi mọ́ wọ́n ti tẹ̀wá fúnra wọn wọ́n ti gba gbogbo secret yẹn they don't do themselves there's a guy in Venezuela tó bá mi Vietnam tó bá mi tajú sọ̀rọ̀ áfíìsì náà mo ní olùkọ́ máa ń ṣe àwọn kankan mo ní ewé wo ni ó wà lọ́dọ̀ ẹ̀ nílò kó bá tí ò sí ní ìbáyìí my God má tó mẹ́ṣà wéwé ó fẹ́ tó 100 tẹ́bi òde ẹ̀ẹ́dẹ́ tẹ́bi mọ̀gá wa bẹ́ẹ̀ ní Vietnam lọ́dọ̀ wọn lọ́hùn ibo ló ti kó lọ and he mention all these things using Yoruba words kò sọ gbọ́dọ̀ ní wọn because he visited me sometimes here wọ́n bá mi bí ìrìnà ó ti pẹ́ báyìí ó kọ́ wàrà wé mi ó dẹ̀ lọ àṣẹ ó ti kọ́ ìmọ̀ tó pọ̀ gan wọ́n wá ń kọ́ nǹkan bí gan. báwọn èèyàn bá sì ti rówó wọn ò bìkítà. wọn ò rówó gangan wọn kàn ń jẹ wọn ni tí wọn fẹ́ rówó you must be organized kápẹ́ àwọn organize ní owó tí wọ́n máa rí they will see it forever ṣùgbọ́n wọn kàn ń rówó òjijì ní wọn rí wọn ìjọ́tẹ̀ náà how rich are they bó o ṣe lówó tó nígbà tó wà dá school sílẹ̀ tí wọ́n tó pé ìjọba wọn bá máa pa owó sápò ara wọn àbá wọn mọ̀ ìbò lẹ́rú padà. ìjọba kúrò torí kò sí ojútùú kan. náà ìjọba bá dá sí ni wọn bá máa san task wọn bá máa san task ìjọba bá dá sí ìbáwá so coordinated àbá mú àwọn òyìnbó lẹ́rú ni ṣùgbọ́n wọn jà mú wọn lẹ́rú àwọn náà they keep enslaving us even with our own knowledge. ẹ wo ọ̀rọ̀ ti kọjá èròjà rẹ ó tẹ̀ sí. kí ni ojú wo lẹ́yìn fi wo ọ̀fọ̀ àti pàápàá jùlọ gẹ́gẹ́ bíi pé ṣé ó ní kí ni àárín gbùngbùn àbí kí ni làtà lè fà láàrin bí àpẹẹrẹ pé ká jẹ́ mo gbọ́ pé ẹ ti kà ní
ẹ ti kẹ́kọ̀ọ́ ìmọ̀ Olódùmarè yín theology kí ni ìlà láàrin rẹ̀ àti ìkẹ́kọ̀ọ́ ìṣègùn tìbílẹ̀? Èmi ò wá mọ̀ ṣe rí àwọn Yorùbá àwọn alákọ̀wé bó ń ṣe máa ń fi àtọ̀ sílẹ̀ ìjà àsọ̀ sílẹ̀ láàrin nǹkan òun ló máa ń dùn èmi nǹkan ti ìbílẹ̀ nìyẹn o ṣùgbọ́n nǹkan tó òyìnbó rárá o ṣùgbọ́n ní tèmi o àìsìgbàgbọ́ kò dá nǹkan kan ojú bí kéèyàn lo paracetamol sí ìyẹn ló gba Jésù gbọ́ tí ìyẹn bá wá lo owó dókítà ìyẹn ti gba èṣù gbọ́ bó ṣe rí nìyẹn náà ṣe bí ògùn ọjọ́ lu àbẹ̀wò tẹ̀ ní bí mọ̀ nǹkan tí ó fà tí ó fi ń ṣe wàhálà tó yẹn ṣùgbọ́n nípa tí ọ̀fọ̀ tàbí ògèdè ṣe ilẹ̀ Yorùbá ò kì í talk bí mo bẹ́ẹ̀ máa ń speak a máa ń fọ̀ ni a dẹ̀ máa ń rọ̀ kí náà gbé ní ọ̀rọ̀ ohun tó rọ̀ sílẹ̀ nìyàwó a dẹ̀ máa ń sọ a máa ń jù à ń sọ̀rọ̀ ni a kì í speak a dẹ̀ kì í talk àwọn òyìnbó ló jẹ́ ká máa talk what about that just talking lọ́dẹ̀ Yorùbá ọ̀rọ̀ òṣàlọ́rọ̀ nǹkan tó tóbi gbáà ni wípé nǹkan tá a fi lè tún ilé ayé ṣe ni a lè fi dá ilé ayé rú kò sí nǹkan tá a lè fọ̀rọ̀ ṣe. nǹkan tó rọ̀ là ń pè lọ́rọ̀ ìnáwó àwọn tá a bá ń sọ ọ̀rọ̀ tí ẹni tí a bá ti á wá láti ọ̀run wá sínú brain wa from our brain á wá sí ẹnu wa àwa sọ bí òkò síta kò dàbí àwọn òyìnbó tó pé wọ́n kàn máa speak wọ́n láwọn ń talk wọ́n láwọn ń ṣe conversation àti ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ máa rí òwe ẹ máa ráfiwé ẹ máa rí ìtàn ẹ máa rí ìtàn ẹ máa rí so it's almost poetic. Yorùbá speaks more poetically but nísìnyí we are becoming so conversational. Bẹ́ẹ̀ni kódà lọ́pọ̀ ọgbà ibi tí n bá ti sọ̀rọ̀ àwọn èèyàn ní mo fẹ́ràn bó ti ń sọ̀rọ̀ mo máa ní bó ti yẹ kí gbogbo èèyàn ó ṣe máa ń sọ̀rọ̀ náà ní bó ló ti yẹ. We are too conversational kí a máa tòjọ́ lọ́wọ́ Yorùbá ò kì í sọ̀rọ̀ a kì í speak a dẹ̀ kì í talk a máa ń sọ̀rọ̀ ni ohun tó rọ̀ là ń pè lọ́rọ̀ a rọ̀ sínú brain wa àwa sọ síta ó mi pé ohun tó o bá ti sọ yẹn ó dàbí ẹyin ni ẹyin onílẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹ́yìn bó bá ti fọ́ ó fọ́nu so ó ní effect whatever you say has very lasting effect so a ò kákún ohun tí a kàn lè máa sọ anyhow ohun tó o gbúdọ̀ kòkòrò orí kò tó sọ ni ohun tá à ń pè lọ́rọ̀ nìyẹn Yorùbá tó wá sọ̀rọ̀ tó báyìí ẹ gbọ́ wọn ní bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n sọ pé àì pa èrà ká tù fún ẹ̀ kò tí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó kọ́ àì pa èrà ká tù fún ẹ̀ wọ́n ní ayéla bọ́lá kìíní kan wọ́n máa sọ lọ wọ́n sì wá débi tí ọ̀rọ̀ wà wọ́n kàn jú ni wọ́n kọ́ máa sọ òwe àsọyé wọ́n sì wá ju ọ̀rọ̀ yẹn bí wọ́n ju òkò so ìdí nìyẹn tí a fi ní ìmọ̀ àti ìgbàgbọ́ wípé ohun tá a sọ ó lè wo yẹn sàn ó dẹ̀ lè ba nǹkan jẹ́ ó lè wo yẹn sàn tí ọ̀rọ̀ wa jẹ́ ohun tá a sọ lóòótọ́ ni kò sí ohun tó lè ṣe kí n bá wọ pé Yorùbá people we locate energy in everything is phenomenal nothing is ordinary ohun tá a sọ yẹn ó lè ba ayé jẹ́ ó lè tún ayé ṣe ìdí yẹn tí àwa Yorùbá a gbé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tó jẹ́ wípé tó jẹ́ bí òòṣà Yorùbá ní pé ẹ̀là lọ̀rọ̀ ẹni pé nǹkan tá a tún là clarification yẹn in other words ẹ̀là actually is the God of heaven tó máa ń clarify so ó máa sọ sílẹ̀ ni òun ló ń control conversation nǹkan tá a ń sọ yẹn a sọ sílẹ̀ òun ló ń sọ sórí ìṣúná ọpọlọ wa òun ló máa wá tẹ́ bá ti wá là tó clear àti pé nǹkan tó sọ yẹn ó bá nǹkan tí èèyàn sọ nǹkan tí ẹ̀là sọ síyàn tí èèyàn ó bá nǹkan tí ó ní ọ̀yẹ̀ ìlàjà jẹ́ kó yé mi let what has been brought into my brain be clearly presented you get the point let it be clearly articulated that's the meaning sir. Yeah. ní ká sọ̀rọ̀ pé ọ̀fọ̀ tábà sọ bá ń pé ọ̀fọ̀ jẹ́ àkójọpọ̀ gbogbo èdè tá à ń sọ nítorí nínú àkàwé mo ti lóríṣiríṣi àkàwé táwọn èèyàn ń sọ tán tọ́ka sí pé ọ̀fọ̀ ní báyìí ẹnìkan ní ọ̀fọ̀ ní tí wọ́n ń lò papọ̀ mọ́ ewé wípé
which they call incantation ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn kan ní àyájọ́ ní kíní báyìí. Oríṣiríṣi ni àwọn kan ní ògèdè a máa ń lò nígbà tó bá le ọlọ́dẹ ló ń lo ògèdè ọ̀fọ̀ rẹ̀ ní gbogbo ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tí a bá ó depend lórí situation tí a bá fẹ́ nínú ìgbà tí ìjà bá délẹ̀ nígbà ogun ògèdè la máa lò àwọn ọlọ́dẹ máa ń lò nínú okun nínú gbó lọ́wọ́ ní wọ́n fẹ́ mẹ́ran máa ń lo ògèdè tí wọ́n fẹ́ lo àásán ni wọ́n máa ń lo síyàn ní directly fún ìjà fẹ́ tó pẹ́pẹ́ nìkan ó sì ẹ̀yẹ ìyẹn fẹ́ san ìyẹn máa ń lò fún nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni ọ̀fọ̀ àyájọ́ àgbọ̀sẹ̀ afẹ́ lo story yẹn láti fi help èyí bí ìyàwó àtàyébáyé àtàbàtà owó òde ọ̀run. Àyájọ́ ó depend lórí situation àti ìfúkan àyájọ́ kan èyí lè lo ògèdè náà tó gbà àyájọ́ ló máa jẹ́ ṣùgbọ́n ògèdè ló sọ àwa lo àyájọ́ gbogbo ẹ̀ náà ni ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni ọ̀fọ̀ ṣùgbọ́n depending on situations and the content bàkà tá a máa fi ń determine. Ṣé ẹ lè ṣàlàyé sókè pé bí Yorùbá ṣe àgbékalẹ̀ àwọn ọ̀fọ̀ àbí àwọn pèdè torí ọ̀pọ̀ àwọn èèyàn ò mọ̀ wọn mí rò pé bóyá èdè kìnnì kan ni nítorí tá a bá sì wò ìrírí Yorùbá ni Yorùbá fi gbé àwọn nǹkan ìkalẹ̀. Bẹ́ẹ̀ni sà. Èèyàn àná alánà là ń sọ pé bí àpẹẹrẹ pé àlọ lámilámi làárí ẹnìkan ìrábọ̀ rẹ̀ pé lámilámi nítorí bí wọ́n bá tú jáde báyìí wèrè báyìí wọ́n lọ́nà kò sẹ́ni tó lè sọ pàtó ibi tí wọ́n ń lọ ibi tí wọ́n mórí lé o ní tí wọ́n ṣe kíní bí o bàbá ní ojú oró ní lékè omi. Bẹ́ẹ̀ni sà. Nítorí àwọn ìrírí wọn àwọn nǹkan tí wọ́n ti rí pé ńgbàkígbà ojú oró ní máa ń lékè omi o pé òsì bàtà ní máa ń lékè odò tó mọ̀ nípa àwọn ìrírí wọn àwọn tó dájú tí wọ́n ti rí nínú ayé yìí ni wọ́n fi ń fi ìdí àwọn ọ̀rọ̀ yìí àwọn àtúpalẹ̀ wọ́n fi ń lọ́lẹ̀ àbí ṣe. yá ọ̀rọ̀ ní gbogbo wọn yẹn ọ̀hún kò ló ti rọ̀ nìyẹn ojú oyin lóko mi ó ti rọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ láti rí bẹ́ẹ̀ àwọn yẹn náà ni ọ̀rọ̀ because Yorùbá ò lédè the idea of language does not even exist in Yorùbá linguistic or lexicon. It is a creation of inheritance and these àwọn òyìnbó. So they trivialize the language. It's so watery. Wọ́n á máa sọ Ajade Adéọba. Ẹgbẹ́ ìgbà yẹn máa ń sọ ìyànà kọ̀wé. Kíni kan di Adéọba, àwọn ò bá Adé. Ìsọ̀rọ̀ nìyẹn. Ìyẹn ò rọ̀. It sounds like it's like an idiotic expression. Bàbá dé Adé, àwọn ò bá Adé. Yorùbá máa ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Mo béèrè sà. Yorùbá tó sọ pé èyí bí èyí àwa àtayébáyé àtàbàtà ayé òde ọ̀run. Ọ̀pọ̀ ńlá àbúrò jẹ́ ká jígì. Àrùn ìdánù ogun nù. Adé fún ọ̀run nígbà tó ti kọ̀ ọ̀rẹ́ ayé. Yorùbá wọ́n ní wọ́n kọ́ mẹ́rẹ̀ wọ́n ní wọ́n kọ́ mẹ́rẹ̀ orí. Wọ́n ní kọ́ mẹ́rẹ̀ wọ́n ní kọ́ mẹ́rẹ̀ orí. Wọ́n ní mo ti lé kó lé gbé kẹ́rẹ́. Tí ẹni Adé ọba. Ẹ̀yẹ́ ó ṣe ní Yorùbá. A ò bá Adé kí ló kọ́ pẹ̀lú Adé. Yorùbá tá a sọ pé ifá ìjòkè tá a máa ń kí i tá a máa ń yọ kí ló ti pè lára oró ejò lára èèyàn ẹjọ atẹrẹmọ nìkókó alùyànda òrìṣà ọ̀pẹ tí kékeré wẹ̀gún ẹrú onímẹ̀sí là ń ṣe ebi àlùbọ́sà lè òsà ní ẹwà kọ́lábàlà lágbàlá ebi ló pa yín lẹ́bàá yọ àlùbọ́sà àdọ́tata òsà dé òsà bínú òsà tàṣẹ ẹjọ bó yéde ẹjọ láti yan ṣèdè ọ̀rọ̀ nu ọ̀fọ̀ nu Yorùbá ò lédè and we don't need it èdè òwà kò ń nítumọ̀ èdè òkè ní consequence àbẹ́ kò yẹ bẹ́ẹ̀ yẹn èdè àmì ìmọ̀ kì í lábọ̀ kì í ní àmúṣe kò lè wọlé kò lè ṣe kankan kò lè ju kankan lulẹ̀ kò lè ní kò ní nípa ṣùgbọ́n ẹ̀wọ̀n kan ní mo sọ yẹn wọ́n ní kíníkan ṣe kíníkan and their real reality ni wọ́n ṣe máa ṣe nìyẹn èyí tí wọ́n bá ń kẹ́ máa àwọn ẹgbẹ́ fọ̀kútà lè fi wọlé dànù lé adìlẹ̀ lẹ́yìn lọ́wọ́ kan adìlẹ̀ lọ́fọ̀ tá lè mú kẹ́jẹ́ kó pẹ́ lára èèyàn lójijì so wọ́n ní èdè òyìnbó tá lè fi
tá a lè fi ṣe irú nǹkan báwọn. So àwọn ìgbésẹ̀ sáwọn gangan ní sáwọn gangan náà nírú kan bẹ́ẹ̀ náà sọ pé wọ́n lè speak èdè wọn yẹn when you read their literature so rhetorical, they are highly rhetorical. Their words are not active, they are not verbal, you know, they are not verbal. I don't think we even have what they call noun in Yoruba. We have either adjective or verb, because everything is taken kan ni àbí kí kan ṣe kankan ni o ka de so pé ya orí mo ogun jẹ Adébọ́lá if gbogbo nǹkan máa ṣe kíni kan anything is always doing one thing or the other. Àsùnwọ̀n kì á kó wọn jọ la fi ń pè wọ́n ní. àbí ká tó pé bóyá ẹnìyẹn bó ṣe rí àgùntàn sọ no wọ́n tún gùn náà ogun láti adjective àbí ó tún ṣe kíni ó tún ṣe kíni kan náà so but when we want to qualify that thing it must also do something. In every language in it, for I bet the Òyìnbó, and you can now, you can pronoun, I don't know. Very misleading something. Yeah. Lédè, we have ọ̀rọ̀ lání, àní ọ̀fọ̀, lédè. Tó ń nípa, tó ń ṣiṣẹ́ kan pàtó, táàrán iṣẹ́ bẹ́ẹ̀ ni, tá lè fi tún nǹkan ṣe, tó gun bá jà, tá lè fi ṣẹ́gun, àbí? Tó yẹ kí bá ti sọ Òyìnbó, there cannot solve problem. When you speak English, problem can never be solved. But when we speak Yoruba, problem will always be solved. Ìdùnnú báwọn èèyàn bá ń sọ̀rọ̀ tó ń ṣe kínní wọ́n tó máa takora wọn ni bí wọ́n bá ń sọ èdè Gẹ̀ẹ́sì ọ̀rọ̀ wọn tó máa dàrú sí. Tẹ́ bá ń bínú ẹni pé èdè Òyìnbó bá tètè. Bóyá mo tó tọ́ tẹ́ bá ti ń bínú ẹ̀ka ni pé ẹ̀bọ́ tó dé Òyìnbó ni ṣùgbọ́n tẹ́ fẹ́ sọ̀rọ̀ ìtùbú nù bí ẹni pé Yorùbá á máa jáde sísan díẹ̀díẹ̀ èdè Yorùbá ẹ máa ń pè èdè Yorùbá máa fẹ́ achieve goal. Bẹ́ẹ̀ni mú iṣẹ́ ṣe. Èdè lẹ́wọ̀n tó ń kọ̀wé ní yunifásitì wọ́n kọ́ èdè Yorùbá. Èdè Yorùbá ọ̀rọ̀ làwọn sọ gbà ẹ̀ nǹkan tó wà òde wọn wà látọ̀ nǹkan tó látọ̀ ọ̀run làwọn sọ pípì sí pé reality itself is pre-existence. So a kàn ń pè ọ̀rọ̀ ó ń rọ̀ ni ó ti wà bẹ́ẹ̀ tẹ́tílẹ̀ rí ó wá ń rọ̀ àwa wá ń sọ síta. Oh my God, Yorùbá great ẹjọ́ ẹni pé ní epistemology ó kọjá epistemology. Òyìnbó lásán ni òyìnbó àkàbà sọ òyìnbó ni kábà sọ òyìnbó ó kọjá ẹ̀ ọ̀rọ̀ ohun bí ìbọn tí wọ́n ń create náà ni ọ̀rọ̀ sísọ abẹ́ mọ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ bí ìbọn tí wọ́n bá ń dá nǹkan sílẹ̀ náà ni ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. téèyàn dalẹ̀ téèyàn ń pè wá ṣíṣe. téèyàn bring it to exile kì í ṣe àkàbà máa sọ̀rọ̀ lásán a máa kọ̀ǹfà a máa sọ èdè lásán èdè kí ló ń dédè orílẹ̀ èdè kí ló ń dédè àlédè o èdè Yorùbá àlédè ọ̀rọ̀ Yorùbá ni ọ̀fọ̀ Yorùbá ọ̀fọ̀ nǹkan tá a fọ̀ my God Yorùbá great ọ̀rọ̀ mọ́jà sọ lẹ́nu kásàkó ìyàkọ́. Àṣẹ o àṣẹ ní lẹ́yìn ayé tá a wà yìí ǹjẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ ṣé ó ní àwọn àìsàn kan bí wọ́n ṣe ń pè fún wa wípé tí kò ní ojútùú tí ò ní pé bí HIV ní ìsìn àrùn kò gbóògùn kìnní kan kò gbóògùn kìnní kan ẹ mọ̀ we have international politics too a ní òṣèlú àgbáyé gbogbo irú àwọn nǹkan yìí tí wọ́n fi ń runwó sápò ara wọn tí wọ́n fi ń ṣùgbọ́n ká wá sí ìsàlẹ̀ ní tiwa pé ṣó ní àrùn kan pàtó tí ò lóògùn tó tọ́. Kò sí nǹkan tó yẹ bẹ́ẹ̀. èyí pé kánsà tá à ń sọ jẹjẹrẹ HIV ni o. tí Yorùbá sọ pé àìsàn tí ò lóògùn àìsàn tó what they mean is stigma àìsàn tí ò lóògùn kó lu má fi ṣe ni stigma ló ń sọ ń pa ẹ̀ wọ́n ní àìsàn tó ń lọ tí orúkọ òkè ń lọ. pé bí pé ó ya wèrè pé tí wọ́n ó fi máa fi tọ́ka sí. tọ́jú tó fẹ́ bá rí ilé ẹni yẹn kankan máa odò sí òun ni tí ò pé à lè lo oògùn fún yẹn ṣùgbọ́n àìsàn fún ẹ̀ kankan. pé ipa rẹ̀ wọ́n sì máa ń sọ pé àṣẹlé tí wọ́n ti ṣe kinní báyìí wọ́n máa fi júwe wọ́n máa fi tọ́ka. inú ilé yẹn àìsàn olè wà nínú ilé yẹn o inú ilé yẹn olùmí nínú wọn bóyá àròpá ọ̀sẹ̀ máa ń ṣe wọn àìsàn tó kó máa bà fámìlì jẹ́ òun náà sọ pé kéèyàn máa kó ní pè ní àìsàn tí ó gbóògùn kì í ṣe pé àìsàn yẹn ò ní gbóògùn rárá kò sí àìsàn tí ó gbóògùn ìdí tí ò fi sí àìsàn tí ó gbóògùn ní pé Yorùbá ò kì í wọn kì í kí ọ̀rọ̀ èèyàn tàbí kàn kí èèyàn akànfìyàn assist ní space tó máa ń kí ọ afẹ́fẹ́ máa ń darí ìwòsàn wọn sí táwa lọ bá ẹni yẹn oyè bẹ́ẹ̀ so gbogbo nǹkan wọn Yorùbá ò kì í Yorùbá medicine kábàkàn padà táwọn jẹ wọn à kì í dì pẹ̀lú individual per se Yorùbá medicine deals more with space náà máa ń wò sàn
they cure the space. Yes, one tún fún ọmọ ẹ̀yàn lóògùn o, ṣùgbọ́n wọ́n emphasize more of the space. I don't know, you get my point? I'm sure you understand me. So oògùn tó máa ń lò fún yàn wọ́n kì í lò, wọ́n lo oògùn sí space ni, wọ́n lè gbé kú kan sí, wọ́n lè gbé eku sí tòsí, àwọn èèyàn wa jẹ́ ẹni adẹ́sàn. Space dey cure now, abi? Sẹ́yìn náà cure yẹ. So immediately you cure the space, and that's why we don't even need to cure individual. What we need is to cure our space. Most of the time, we are not the one that is sick, it is the space that is sick. Afẹ́fẹ́. Àbìlù. Nítorí mo gbọ́ bí àpẹẹrẹ náà pé wọ́n ní Ifá sì ń rọ̀, ní sì ń rọ̀ gbogbo ìgbà tí wọ́n dá Ìbàdàn lẹ́yìn bí adíá fún wọn, adíá fún Ọ̀rúnmìlà àbí adíá fún kinní kan lẹ́ Ìbàdàn. Ìgbà wo ni Ìbàdàn dé? Ṣé Ìbàdàn jì ju kinní lọ ní irinwó ọdún lọ sẹ́yìn nǹkan kan wá ní pé àwọn fáyì sì ń rọ̀ títí di àwọn ìgbà yìí kó tó di pé àwọn èbó dé, ó wà polluted, ó ṣe kinní. Space ni àwọn nǹkan tó wà lórí space, àwọn olúmọlẹ̀, àwọn agbègbè tó àwọn olóhùn facility fún yàn láti fún oníkan tó ń fẹ́ wọ́n kò ní èèyàn gbọ́dọ̀ dúkù space. When you concentrate more on the space than the individual, you will see healing of the world. The world is the reality that needs healing, not individual, not persons. I don't know where you get a point. Àgbọ́yé. Yeah, that's why Yorùbá space la heal space. We don't deal with the individual. What we do, we translate, we lift the person above that small location, we lift him into the space. Am I right? We lift him to London, to America, to his own origin, to his brothers and so individual, we are too individualistic in our medical thinking, and it's making our practice ineffective. We are too individualistic. We must think more spatially. Globally, in fact, I went to Germany to present a paper on space, and we are reconstructing space. That's why I say this is social medicine in space. So we want to see how we can deal with space, and we see this thing in the social media, the virtual reality instead of a physical reality. So we are seeing reality more in the space than in the physical. Am I right? Virtuality. The whole reality is becoming more virtual. In fact, reality is becoming more virtual than physical. Am I right, sir? I mean, why are we locating reality within this space then? Reality is here. In fact, most of the time, whatever you see here is a reflection of what is existing here, there. It's just a kind of recapping, reflection. That goes to the law. So, it's more original, deeper. You come out and heal. Individualism is a dangerous phenomenon. It's another term, it's negative. When you are too individualistic, my mother, my wife, like Yorùbá, my wife or my husband. So my wife is my brother's wife. Am I right? It's my gbogbo àwọn àbúrò mi àtẹ̀gbọ́n mi, ìyàwó wọn náà kọ́ ni. Ìyá mi náà ńkọ́, ìyá tó bí mi, àwọn ìyá ilé màá mi, ìyá mi ni wọ́n, àwọn àbúrò ìyá mi. Tí tó dẹ̀ ní mọ̀, tí ò tiẹ̀ ní any thinking wípé and they will behave like that to you. In fact, ìyá àbúrò ìyá èèyàn á take èèyàn gbà mí ju ìyá ẹni lọ. Ìyá ilé ìyá èèyàn gbà mí á take èèyàn. Àmì àkàbàgbé ẹ̀jẹ̀ because of individualism. Sorry for being too radical. Rárá. Òótọ́ ọ̀rọ̀ lè rìn ní hòhò. Ìyẹn bó ṣe rí gẹ́lẹ́ pé. Òótọ́ ọ̀rọ̀ lè rìn ní hòhò bí ìbọn yẹn rí o. That's quite profound, you know. Òótọ́ ọ̀rọ̀ lè rìn ní hòhò. That's profound. Ó lè rìn bẹ́ẹ̀. Ìtumọ̀ ní pé gbogbo àrùn ló gbóògùn. Bẹ́ẹ̀ ni o. Ló ní ìtọ́jú. Because space la ma. Ṣé àrùn gangan kò sọ pé nígbà ní àrùn. Àrùn is a distortion in space, not the person that is sick. Àrùn is a distortion in space. There can never be sickness in the body where there is no sickness already existing in space. Am I thinking? Bẹ́ẹ̀ni. Space ni. So I have to take care of the space. Wọ́n ní àbìlù. Àtẹ̀gùn fẹ́ nu yẹn bí o tẹ̀ ẹ́ sàbìlù gan bó jẹ́ malaria ṣe bí ẹ̀fọn náà gba kíní kan tí ò dáa tó bá fi síyàn lára bó jẹ́ cancer ṣe bí kòkòrò náà ló wọnú ara èèyàn. So space ni nǹkan tó yẹn jẹ́ gbogbo ẹ̀ they all come from the space. We have to heal the space before we can heal the human being. Ara ẹni. Ká tó parí ń sọ lẹ́ẹ̀kan pé tá a bá yín lẹ́nu ẹ̀ èèyàn ọ̀rọ̀
ó ṣe tàwọn olóbìnrin kò ṣe tóbìnrin contraceptive nǹkan kí ni. mo ti sọ mo ń bẹ àwọn èèyàn kan jọ ọ́ lórí àwọn fibroid ovarian cyst mo máa ń pọ̀ tó máa gbé abámi kí n bá wọn treat mi ní tẹ̀ ń jẹ mi ò succeed o. I've tried several people with fibroid with no success at all. Listen, if somebody comes to me for fibroid, mi ò mọ̀ nípa ẹ̀ kí ni mo máa pé kí ló lè fà á. Àṣé kí ni tó ń lò tó fi ń blọ́ọ̀kù ìdí wọn yẹn òun ló ń fa fibroid. Àti àwọn junks nǹkan pé àwọn chocolate sweet. Ultimately nǹkan tó fà á nìyẹn ẹ̀ ń pátá káwọn obìnrin máa ń wọ pátá ṣé rí blood yẹn kò kì í tán ó máa kù díẹ̀ wọ́n náà ti fi yẹn block ẹ̀ kò sí bọ́lá ṣe block ẹ̀ and obìnrin máa dẹ̀ lò títí almost 24 hours ni táwọn máa ṣí kò wá ní síbẹ̀ ni òun yẹn máa accumulate tó ń di fibroid òun náà ló ń di ovarian cyst àti gbogbo àṣà táwọn obìnrin ní lóde òní so mọ́tò àti àkọ́jà pé àwọn yẹn ń jẹ Yorùbá tí wọ́n bá ti ń ṣe àlejò yẹn èèyàn kì í kúrò lé obìnrin kúrò máa jòkó sílé ṣàlejò ẹ̀ ní àlejò lè dé báyìí sì kẹlẹ jáde síta àbí àrífín ni so àlejò dé. Yorùbá sì ń pè ní nǹkan àlejò pé ó ń ṣe àlejò lọ́wọ́ ni ó túbọ̀ sí pé jòkó sílé ẹ tó bá fẹ́ di pé tẹ̀ńkó kóbìnrin máa jòkó sórí pọtí tó bá ti ń ṣe mẹ́sàn bó tẹ̀ jẹ́ once in a day kó ṣe bíi pé òun fẹ́ bímọ kó máa gbin try ẹ̀ wò ẹ̀kọ́ máa drop àwọn obìnrin kì í gbin lóde òní má kàn fi block má kàn filẹ̀ bẹ́ẹ̀ wá ń pile up fibroid fún wọn so kí ni mò ń tẹ́ àti sọ pé nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn àkísà bẹ́tà má dẹ̀ pẹ́ńtà ọ̀hún tẹ̀lé àlejò wà tètè wọlé o àbí tí wọ́n ti dé wáyé tèrí nífẹ̀ẹ́ tí wọ́n ti wọ́n ṣe lùsọ́ sórí bẹ́ẹ̀dì ẹ̀ gbá bí ọ̀rá tí sórí bẹ́ẹ̀dì ẹ̀ kó jáde síbẹ̀ tó àti tó ẹ̀ padà lẹ́ kó clean ẹ̀ kó dùtànù dípò kó máa block ẹ̀ sínú tó wà lọ ń di womb tó wà ń fọ́ọ̀mù tumor nínú ara ibi tí a ti wà àwọn obìnrin tó ń fábọ̀ nìyẹn in fact wọn ló ń kà wọn tó yẹ tó máa ti gé tán a tún wù kílódé tó gé kíyàn náà tún sì ń lo páàdì tí ẹ bá ti lo páàdì tí o tó dẹ̀ lóyún tó dẹ̀ máa lóyún obìnrin tó dẹ̀ máa lóyún every 3 years because holiday the time of pregnancy ìgbọ̀lídé ni holiday àlejò yẹn ni tó ní wá so máa ń dá téèyàn bá ti lè ṣe menstruation for too long for 10 years 50 years tó fi lóyún kó má ní cyst díẹ̀ lákù tàbí fibroid so don't menstruate endlessly find time to be pregnant find time to be pregnant so that your menstruation so that you can go on holiday please find time to be pregnant it's very important and if you are pregnant regularly and you menstruate regularly you cannot have any of these illnesses at all yeah that's the truth. ṣùgbọ́n ẹ̀ ń sọ̀rọ̀ contraceptive lẹ́ẹ̀kan pé wọ́n ń lò tí wọ́n. wọ́n máa ń stop menstruation ni mi máa ń stop menstruation for 6 months ní ọ̀nà menstruate nígbà kí ni àwọn máa drop tí àwọn máa pile up ẹ̀rọ tí wọ́n máa lo contraceptive àwọn máa menstruate but kò ní menstruate dáadáa definitely I know those who do. bọ̀ àwọn tí wọ́n ń ṣe láti fi di ọmọ ń kọ́ láti fi dá ọmọ dúró pé kí ni ọmọ dùn lára. ọmọ ò ṣe é dá dúró ẹjọ́ kan mo wáyé yóò bá òun dá wọn dúró ẹ má jẹ tẹ̀lé àwọn jẹ tí ẹ bá wọn gbọ́ òbí máa ń ní sex sí ní ara ẹ nílẹ̀ Yorùbá I'm telling you the truth I know it from the indigenous point of view ewu ní kí ẹ máa lóun dọ́mọ dúró òun náà rí èsì náà women are suffering a lot even gà ti bímọ àwọn obìnrin sì ó nira fún wọn and many of them wọ́n tẹ̀ bímọ wọn kú ojú ọ̀la fẹ́ sí yẹn dà for how long are we going to continue with this kind of carnage this kind of terrible massacre going on all over the place and the pain women go through in this world we are not even concerned about it anymore àwọn obìnrin ní ìnira tó pọ̀. àwọn gan náà ò fojú sára wọn gan náà púpọ̀. òyìnbó náà ló kó bá wọn kò sẹ́bi wọn until we are liberated òyìnbó ló kó bá wọn from this because of the economic advantage of using this thing kind of thing taking down low sanitary stuff yìí òun ló fà kò really help wọn in any way ó yẹ kí ìjọba gan rò ó pé when a woman is doing menstruation kọ́ máa fún láyè kí wọ́n jòkó sílé wọn
tó bá ní ṣọ́ọ̀bù tó bá dé pọ́ ṣọ́ọ̀bù ló ní tó yẹ ń ṣe meditation jókòó sí máa ṣọ́ọ̀bù gbà yẹn àmì ìṣẹ́rí ìbùkún Ọlọ́run gan ó wà nínú kéèyàn máa menstruate neatly kéèyàn máa menstruate neatly àlejò ló ní ìdẹ́mọ̀ àlejò can bring blessing can bring a lot of àlejò they are very good àwọn èèyàn kan máa ń ṣàlejò wọ́n máa ń ṣàlejò carelessly wọ́n á jẹ́ ìtajà wá fàlejò ilẹ̀ wọ́n á block àlejò náà wọ́n á fi àwọn nira fàlejò láti visit tó fẹ́ visit nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá yìí à ń bá láyé jẹ́ ni now and we think women are suffering a lot out of every 10 women you may not even see 4 that is healthy and they are going through a lot of agony nígbà tí mo ní tó ní 6 ovarian cysts láyé mi ẹ̀rù kí ni bá mi láyé ó máa ń rùn bí òkú dead body kan wọ́n kò tó wọn kéèyàn ò dára o kéèyàn ò dára túmọ̀ náà ni ẹja kọ́ra wa lóye bí ilé ayé ṣe máa dá sí nípa lílo ọgbọ́n àwọn baba wa. Káyé sá lọ sókèèrè pé ibẹ̀ lọ́gbọ́n pín sí ibẹ̀ ni mọ̀ pín sí ibẹ̀ ni a ti tún ṣe ibẹ̀ láti ṣe dáadáa. Òkèèrè gan ń sọ́fà jù they are suffering tí wọ́n bá lọ sí Yorùbá rí wọ́n mọ̀ pé ibẹ̀ àìsàn pín sí. nǹkan tí nígbà tí mo dé ọ̀la rẹ̀ jí mi tẹ́ bá mo ṣe ti jáde ìjẹ́ òde pẹ́ náà tẹ́ bá rí wọn ẹ bá bọ́ sí ìgbàgbà àwọn tó wà lórí wíkíà wọ́n pọ̀ lọ. àwọn tó ń fẹsẹ̀ rí àwọn tó báyìí oríṣiríṣi people different category wọn ara wọn ò yárí níbi ẹjẹ látara tó débi iṣẹ́ ẹran tó níbi iṣẹ́ níbàyìí sábà ẹni tó dẹ́dẹ́ ẹ lọ lóyìnbó ẹ lè rin few meters tó níbi iṣẹ́ ọ̀tọ̀ ẹni tó fi gíìtì ẹni tó ń ṣe oríṣiríṣi different categories of problems táwọn èèyàn ń go through. ṣé báwọn àwọn àgbọ̀tà ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń dùn òyìnbó ò lè jẹun dáadáa ó lè bá jẹun àjẹta báyìí náà jẹ. Àwọn tabarobìnrin tó ń ṣe nǹkan oṣù tó ń wá ní líle nǹkan tó jẹ́ v tá sọ pé heavy flow. ohun tó fà náà àwọn kan náà wọ́n ní menstrual pain wọ́n tó jáde dáadáa ni. wọ́n yóò jáde dáadáa ní pé ìgbà míì tó bá tún wá. ó ti block náà ó ti block. ó ní wọn lára bọ́ àwọn tó bá jẹ́ pé nígbàdégbà ni wọ́n ní heavy flow ńkọ́. àní ó ti block ó ti ní blockade tó bá yẹ ṣe dé ìyá kan ní ìjà pain mo rò bẹ́ẹ̀ mi sí bẹ́ẹ̀ tó bá yá a máa flow ṣùgbọ́n ìgbà tó ti dé tẹ̀ jẹ́ kó flow dáadáa láti bẹ̀rẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ tó ń block ẹ̀ pain yẹn máa increase sí i tẹ̀dẹ̀ tó lóyún débi tí wọ́n lọ holiday. àwọn nǹkan tẹ̀ ní àwọn tí ò tẹ̀ tí ì lọlé ọkọ gan-an. àwọn obìnrin máa lóyún sẹ́ ó wà important ó máa help health wọn gan tó bá ibẹ̀ yẹn ò ní lọ fún ibẹ̀ yẹn ò ní menstruate for some time 9 months of holiday without menstruation is a great medical attention. Health ló ń fún àwọn èèyàn àwọn obìnrin máa wọ pátá obìnrin òkè nílẹ̀ Yorùbá obìnrin òkè wọ pátá ìyẹ̀rì náà máa ń wọ̀ ibẹ̀ yẹn mo tún máa ń sọ ibẹ̀ yẹn mí wọn ìjẹ́ ó mí wọn ooru burúkú máa ń mú bẹ́ẹ̀ 24/7 wọn ìdíkẹ́ bẹ̀ yẹn mí ó yẹ kó máa mí àní kóbìnrin máa ṣíra sílẹ̀ tó bá ti jòkó wọn á jòkó báyìí náà ni máa blọọkù ibẹ̀ yẹn ṣùgbọ́n ìjẹ́ kó bá rẹ̀ mí obìnrin ò ní ìdí pátá kọ́ bọ̀ wọn ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n àwọn gbogbo obìnrin sì wọ́n lo pad wọ́n tún lo pátá wọ́n tún lo tight yóò adé bí ọ̀nà ìpele mẹ́ta. ibẹ̀ yóò mí ibẹ̀ yóò wáyé ti mí kò sí ní àwọn kan ní a máa dúró síbẹ̀ òye bẹ́ẹ̀ nígbà tí yẹn bá dé nǹkan ni a máa bímọ tí ò. àṣà aláṣà tá à ń kọ́ bí irú nísìnyí nínú tiwa àìwọ̀ ṣòkòtò láti obìnrin kí wọ́ ṣòkòtò láti. kí kọ́ ọmọ blọọkì bẹ́ẹ̀ náà ní kí bẹ́ẹ̀ náà bá lè mí sókè wọ́n ṣòkòtò akàn. ṣùgbọ́n wọ́n mọ̀ ní àrùn ló rọrùn fáwọn òní ó ṣe kínní. kí wọ́n máa wọ̀ Yorùbá yóò gbé tó ti wọ yẹ̀rì skirt àbí kò ti gbé this skirt or simi tó ti wọ tó wá wọ kó ara ẹ ò lè wọn lè rí ara ẹ láyé you can still cover your body. àwọn máa ń wọ àwọ̀tẹ́lẹ̀ sí tòbí àbí kíni tí wọ́n wọ̀ sínú fún tó wá. so kò sí tọ́ba ìfẹ́ jókòó obìnrin knows how to sit down properly that's the way you must sit down as a woman am I right? this obìnrin can sit down carelessly because wọ́n ti block wẹ̀ obìnrin náà ti kọ́ báyìí ni ṣùgbọ́n obìnrin nílẹ̀ Yorùbá obìnrin báyìí lóbìnrin àjòkó kí ni reason because ibẹ̀ yẹn kò gbúdọ̀ débi tí gbogbo èèyàn ń wò ṣùgbọ́n kò gbúdọ̀ block tí kò gbúdọ̀ pé kò block wọn dẹ̀ gbúdọ̀ rí bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ cover up àwọn obìnrin ò ní láti máa lo pátá àwọn obìnrin máa ń lo pátá obìnrin ò ní láti máa lo pad obìnrin ní láti máa lo skirt ni ó lè ró sọ kó wọ ìtòbí yẹn kó tó máa rí nobody will see am I right? ẹ̀bí wọ́n rí ni wọ́n máa ń bèèrè àwọn obìnrin kí ni pátá wà fún kí náà lò fún kí náà fi ń ṣe
does it really cover them properly? Ẹ̀mí kan pátá yẹn kan cover wọn dára tó. So you don't need kata, you don't need distancing. Àwọn obìnrin suffer gan these days o. Ẹ̀rù dẹ̀ ń bà mí. I'm afraid because obìnrin ló ń help wa láti populate ayé. And when they are weakening, tán ní energy mọ́. Ayé máa pa wọ́n ní àárín ọmọ. Ẹ tẹ́ bá wò ní ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè òkèèrè gan ní ìsìn wọ́n ń sọ pé wọ́n ń bẹ̀ wọ́n ni pé kí wọ́n máa bímọ wọn ni wọn ò bímọ. Wọ́n ti fẹ́ bímọ. Wọ́n là bímọ. Àwọn náà gan wọn lè bímọ náà. Obìnrin mẹ́rin ló lè bímọ ní òyìnbó. Kí náà ń jẹ, kí náà ń ṣe? Many of them are not fertile. They are not fertile. Àwọn aláwa fertile ní ilẹ̀ Yorùbá tó wọ́n lè bímọ ẹbí pé wọ́n lè bímọ ní. Many of them wọ́n bímọ. Wọ́n lè bímọ wọn ní energy. Ẹbí ìlú náà wọn lè gbóyún. Fear of carrying pregnancy ó pọ̀ jù fún wọn. Ó ti débi náà then CS náà nǹkan CS ó ti débi náà. Ó dá wọn mi ó tẹ̀ ti sọ pé rárá o táwọn bá fẹ́ bímọ àwọn ò ní dàbí ni o kíní ni CS ni wọ́n fi ṣe fáwọn o. Ó ti di níbi Nàìjíríà ó ti di problem kí ló fa CS kíní yẹn náà ló fà. Kí ni gẹ́gẹ́ bí fibroid àti blockage ó ti jẹ́ kí bẹ́ẹ̀ yẹn kó fún. Ṣe rí menstruation ó help láti fẹ́ bẹ́ẹ̀ yẹn ní kò yẹ ó jẹ́ ká mọ̀ pé if àti bímọ náà ó ń prepare yẹn fún bíbí ni so òun láti bímọ every month obìnrin láti bímọ òun láti labour it is good to really labour every month tí ẹ bá lè fẹ́ bímọ ṣé máa ń lọ bí iṣẹ́ wà lọ tútọ̀ ló bímọ you must labour obìnrin must labour soon kó gbin get a potty kó dúró lórí ẹ̀ kó gbin kó máa drop síbẹ̀. Obìnrin bá tiẹ̀ ń ṣe nǹkan oṣù tó bá sọ fún mi máa ń kí wọn pé wẹ́rẹ́ lágbọ́ o. Ṣé kò tán wẹ́rẹ́ náà dẹ̀ nílò tán ó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ṣé èèyàn bímọ kó lo páàdì ní Ọlọ́run tẹ́ ẹ fẹ́ bímọ kó fi páàdì díbẹ̀ sọ àárọ̀ ọmọ mi bí ní torí Ọlọ́run ẹ gbà wá. Tọ́. Gẹ́gẹ́ mo sọ nìyẹn sà. Àdúpẹ́ Olódùmarè á ràn wá lọ́wọ́. Àmì àṣẹ. Á ṣàánú fún wa. Àmì àṣẹ. Láti jẹ́ kí ká túbọ̀ máa polongo ọ̀rọ̀ yìí fáwọn èèyàn láti gbọ́ àti ṣàkàkà láti jẹ́ kí agbègbè wa kó dáa sí ju bí a ṣe bá lọ. Ìmọ̀ bóyá ó ní ọ̀rọ̀ káàdì kankan tẹ ní fún àwọn èèyàn láti gbà wọ́n mọ̀ràn fún ìlera pàápàá jùlọ ní tìmọ̀ tìbílẹ̀. Yá ẹ jẹ́ ká tọ́jú ewé kò jù ẹ lọ ẹ jẹ́ á tọ́jú ewé o ewé ń ṣe bẹ̀rẹ̀ fún wa o tó o bá nígi lẹ́yìn kùlé ẹ má gé dànù anyhow tí ewé bá wà lẹ́yìn kùlé ẹ má san anyhow tọ́jú wọn àwọn gangan ló máa wò wá sàn ṣé ẹ rí téèyàn bá sì kígbà míì gan nínú ilé tẹ bá wọ ẹ̀yìn kùlé ẹ ewé tó máa wò yẹn sàn ó ti ń wù ń bẹ̀ téèyàn ò mọ̀ ó ti rí rẹ̀ dáadáa. Ó ti ń dúró dé wa. Bẹ́ẹ̀ ni àwọn kan ní what the nature give us by providence. Ó ti pèsè sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni ó ti ń wù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìdáhùn sí. lọ́jọ́ bàtà yìí mo kàn rí ewé ńlá lẹ́yìn kùlé mi ó ti mọ̀ pé diabetes ni oògùn diabetes ni oògùn kan ti fẹ́ diabetes ó dẹ̀ ń lò ó dẹ̀ lọ mo rí ewé mo ní ewé jẹ̀dí máa ń ṣe àwọn kan wọ́n máa wá sọ mi jẹ̀dí yíyọ mo ti máa ń ní problem gan láti take care mo máa ń rí kíníkà ewé rẹ́rìn kò mí mo ní ìdí ẹ̀ mi ò fẹ́ because I needed it ó dẹ̀ ń wù níbẹ̀ ẹnu ọ̀nà ilé mi báyìí ló ti wù ní kíṣìnì mi I wouldn't walk 3 feet. Ó wá ń rẹ́rìn kò mi wá fi ń kí ọ̀yìn tó ní wá fi ń kí ọ̀ ọbẹ̀ mi nílẹ̀ kí n máa fún yàn àkàn fi ṣe bẹ̀bí ẹ̀fọ́ ni ẹ̀fọ́ mọ̀ ni àkàn ṣe bí ẹ̀fọ́ fáwọn èèyàn ni wọ́n á dẹ̀ jẹ́ ṣé kò tán so ẹja máa tọ́jú ewé gbogbo ayé ti fẹ́ àti ń kọ̀yìn ṣe ewé jù ṣé ẹ mọ̀ àti ń accept chemical àti carbon at the expense of ewé so tẹ́ bá ti tọ́jú ewé káìsàn tó lè rí bí dúró dáadáa wá á pẹ́. Tó a dúpẹ́ Olódùmarè a máa fún yín ṣe. Àmì àṣẹ.